ọlọ́mọjọ ọmọ mi tó ń wí àròlé ní ìjẹjà tó ń gbádé fún Muyideen ní ẹ̀gbọ́n Ganiyahu. Ibi tí irin méjì bá ti ń jà oríko tó bá wà ń bẹ̀ ló máa jìyà. Mo ṣeré kan ní àgọ́ odò lọ́dún yẹn. Ìgbà yẹn àwọn ọmọ ọ̀tá ìgboro wàhálà pọ̀. Mo fẹ́ gbowó. So wàhálà ṣàṣẹlẹ̀ ní àti débi 9 minutes. Ó kàn di wèrè wò ọ̀bọ̀ kan lẹ́lẹ̀. Mi ì tí ẹ mọ̀ bóyá ó fẹ́ kú ni ó ṣáà ti wà lẹ́lẹ̀. Ẹ̀rù bóyá ó máa kú yẹn ló bè mí lẹ́rù. Mo sá lọ ni. Èèyàn kan wà olódìyàn tó lè mọ̀. Bóun tó náà polókọ ẹ̀ wọ́n pè ní Dérántí. Ẹni yẹn ni ó ṣeré kan ní àgbókò lọ́dún yẹn. Mo wá wà pàtí yẹn. So bóyá wá ń kọrin yẹn kò tẹ́wọ̀n èèyàn lọ́rùn. Bọ̀ wọ́n tẹ̀mí tẹ̀lé lọ pàtí yẹn wọ́n ti máa ń bá mi fà. So wọ́n wá jẹ́ wọn tó close mọ́ ní pàtí pé àwọn náà mọ̀ kán bí yìí ó lè kọrin. Wọ́n á ní kó yẹ kí n kọrin díẹ̀. Orin yẹn ni mo kọ. Wọ́n bá ní máa fi máìkì lẹ́nu. Àgbo tí mo sọ ìgàn ó padà dàrú. Ọmọ jọmọ mi. Muyideen akọni Jacoste. Ẹnìkan náà wà tó ń jọmọ jọ dádì Jacoste. Ta ló kọ́kọ́ lo Jacoste náà méjèèjì? Muyideen náà ń sọ àròlé ní ìjẹjà dùn bàbá ń wí nínú olórin Legba aláké ọ̀kan ni mo jẹ́ Muyideen lóòlé àti ń bá bọ̀ ọjọ́ ti pẹ́ o sátìámọ́nì ló fi ṣẹ́yìn ni Muyideen lóòlé o àròlé ní ìjẹjà ẹ̀gbọ́n Ganiyahu tó ń sọ. Kí lorúkọ yín gangan sá? Orúkọ mi ni Muyideen Akànmú Akínsànyà alias ọmọjọmọmí Jacoste tí gbogbo èèyàn mọ̀ sí àròlé ìlú Ìjẹ̀jà ní tilé tòkó. Àròlé talẹ̀ jẹ. Àròlé Vasco da Gama. Ṣé Fuji ni Vasco da Gama ń kọ ni? Fuji kọ́ ló ń kọ jùjú ló kọ. Ó wá jẹ́ ẹ̀gbọ́n bàbá mi. Ẹ̀bọ̀ tẹ́yìn ò kọ jùjú náà. Mi ò kọ jùjú tí mo fi ń jẹ́ bẹ́ẹ̀ ni pé ní ìlú Ìjẹ̀jà àwọn tí ó kọ Fuji síwájú mi ti wà. Ọ̀kan wà tí wọ́n ń pè ní Taofik Apala. Bàbá tiẹ̀ náà kápálà ìgbọ̀ Fuji lọ́kọ̀. Taofik Apala. Lẹ́yìn Taofik Apala yẹn kọ́. Ọ̀kan wà tó ń pè ní Mutiu Eruku Ata. Eruku Ata Ìjẹ̀jà yìí náà. Nílùú Ìjẹ̀jà yìí. Wọ́n pọ̀ bọ̀ tí mo fi wá pera mi ní àròlé Vasco da Gama nítorí pé wọn abínibí ó yàtọ̀ sábìlìtì. Abínibí ni tèmi nítorí pé bàbá tí ó bí mi lọ́mọ náà tí wọ́n pè ní Alamu Akínsànyà wọn àtàwọn Vasco wọ́n jọ ṣe eré ni òun ló jẹ́ bíi second command. Vasco da Gama ọmọ jọmọ mi. Muyideen akọni Jacoste. Ibi Jacoste yẹn mo ti fẹ́ bẹ̀rẹ̀ o. Ẹnìkan náà wà tó ń jọmọ jọ dádì Jacoste. Ta ló kọ́kọ́ lo Jacoste náà méjèèjì? Ṣé ẹ rí ẹni yẹn ló kọ́kọ́ lo Jacoste? Ìyẹn Nurudeen Akande ọmọjọ dádì Jacoste. Ọmọ Àjàní mọ́jìjì. Kùkùté ò ṣe é mì ẹni mi kùkùté ara ẹ̀ ló máa mì. Òun lọmọjọ dádì. Òun ló kọ́ lo ọmọjọ dádì. Ló kọ́ lo Jacoste. Ló kọ́ lo Jacoste yẹn. Ṣé wàá rí ibi tí Jacoste yẹn ti wá padà wá dórí tèmi nítorí pé ó ń jẹ́ Nuru èmi ń jẹ́ Muyideen. Ṣé wàá rí àwọn èèyàn máa ń ṣi orúkọ yẹn gbé síra wọn ní pé mo bẹ̀rẹ̀ eré Fuji pẹ̀pẹ̀pẹ̀ mo bẹ̀rẹ̀ eré Fuji pẹ̀lú orúkọ tí wọ́n pè ní Small Water ìjẹ́ tó mo bẹ̀rẹ̀ eré Fuji ní 1992. Ní Jacoste tí ń ti wá sẹ́yìn náà Jacoste èèyàn ni. Ẹ mọ̀ pé orí òkè ń ẹ̀sùn ara òkè rìn kò rí má mi. Mo jẹ́ dàpọ̀ tí ó láìkè obìnrin díẹ̀. Torí àwọn ń jẹ́ Jacoste orúkọ yẹn máa ń ṣì múlẹ̀ yìí náà ṣe ń jẹ́ Jacoste. Wọ́n á fi wá pé kárẹ́ ní bálà wọ́n pe kémi náà kò jẹ́ orúkọ yẹn nínú ìbẹ̀rẹ̀ iṣẹ́ Fuji orí wọ́n máa ń sọ̀rọ̀ nípa orin bọ̀ Fuji tèmi bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ 1992 mo kọ́kọ́ ti ń kọ orin láti ilé kéwú. Ṣé Fuji náà lẹ̀ ń kọ́ lè kéwú? Ilé kéwú orin ẹ̀sìn níbi afẹ́ ṣe bíi làlátù lè kọ́ dírì mo máa ń kọ
mọ́rí àbámbíkun aláwàsálà mọ́rí àbámbíkun aláwàsálà ẹ̀mí àwọlẹ̀ ẹ̀mí àrọ̀ra o ẹ̀mí àgbẹ̀sẹ̀ yín lọ àtẹ̀yìn àtànàbí o jẹ̀lẹ́ńkẹ́ lẹ́ ó wọlé ọ̀la orin kan tún wà tá a máa fi ń pọ́n ìyàwó kan lé tó dẹ̀ jẹ́ pé mi náà mo dẹ̀ ń kọ́ gbà yẹn ìyàwó yẹn jẹ́ cash madam adébísí òdèṣe èmi ni mo máa ń kọrin yẹn lé kéwú gbà yẹn wọ́n kọrin yẹn fún wọn pé adíjà tó mọ̀ rí àbá cash madam ní àfàdílà búburú tó máa wò lẹ́nu orin yẹn jẹ́ orin àpọ́nlé tí a fi ń kí ọ̀wọ́n yẹn tó bá jẹ́ ọlọ́lá ọlọ́rọ̀ tí wọ́n bá ń bọ̀ níbi nǹkan ẹ̀sìn ó jẹ́ orin ká máa fi ń wẹ́kọ̀mù wọn mo jẹ́ kan nínú èèyàn tí ó máa ń kọrin yẹn tó yẹ pé mi náà mo dẹ̀ líìdì orin yẹn nílé kéwú ní ọdún yẹn 85 86 87 89 ni mo ṣe wòlímọ̀ sábàbí tó mú mi kọ fújì òun ni pé nígbà tí mo ti kúrò nílé kéwú ìwà máa yàtọ̀ wọ́n máa ní ọ̀tá máa tún bá rìn tí wọ́n ti yàtọ̀ sí iṣẹ́ ìgbà tí mo wá kúrò nílé kéwú àti bẹ̀ sí jáde lọ káàkiri torí àkìsọ̀mù kékeré mọ́ àti ń lo èkó wọ́n wá ń gbọ́ ohun táwọn pé ọ̀gbẹ́ni ìwọ náà ò nóhùn ó lè kọ fújì ìwọ náà lè kọ fújì yìí tó bá dípa tí wọ́n á ń dá àwọn àgbo kan táwọn pé kí lélẹ́yìí nǹkan ṣé wàá kọ́ bọ́ síbẹ̀ kò kọ́ àdẹ̀kọ́ tó dẹ̀ ń dùn táwọn pé ọ̀gbẹ́ni ìwọ náà gbé. tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe kó lè kéwìn àárín àwọn àfáàlẹ́ lọ ni orin muslim lè bá máa kọ́. tàbí gbà mí kó lè kéwìn yẹn kí nǹkan tí pé bí mo fẹ́ kétumọ̀. ok èèyàn lè kéwú kó má kétumọ̀. ó lè ké kó má kétumọ̀. ok kéwú lásán lẹ ké. mo kàn ká kéwú ni mo kàn ká àwọn tíra kékeré bí mo ká bí ìrísà àríyá kọ́lá ṣéwù ó tán wá kí mo lè kó lè ké. kàtúmọ̀ ẹ̀. mo kàtúmọ̀ ẹ̀ àwọn díẹ̀ mo kà ìtumọ̀ ẹ̀ pípẹ́ kọ́ ní ìtumọ̀ mọ̀ ìtìtíra ìkéwú gùn gan tí ò nópin pàápàá gan wọn àfàtàn ìpera wọn láàfà wọn sì ń kàtìrà wọn sì ń kọ kéwú ní ìkọ̀ṣẹ́ lẹ́yìn ẹnì kankan ní ìkọ̀ṣẹ́ but ọ̀gá wà ní òkọ̀ṣẹ́ but ọ̀gá wà torí tá a bá ní ká máa kọ̀gà ọ̀gá alájí ṣẹ̀fí aláwàdé kúnlé bàbá oko ìbá mo dìde o àgbà ni wọn bàbá ni wọn lórí fújì pọ̀ lẹ́gbàá àwọn tó kù ti wà. ọlọ́run bá foríjì bí wọ́n bá dẹ̀ fọ́n pẹ́ wọn àwọn bíi sáwùkà búbù ọ̀gá ni wọ́n bíi àdókàràṣì ìṣàpọ̀n ọ̀gá ni náà tó ti kú mú ká wọn sẹ̀mí etí ọ̀gá ni wọ́n. tá a bá wá ń sọ̀rọ̀ tó sì ń bẹ láyé ọ̀gá pọ̀ ẹ̀mọ̀mọdé àgbàlájì síwájú olórí oko káfàtà owó bàbá ráfíà ìbílẹ̀ wọn olórí oko ni tá a bá wá ń sọ wọn tí ó wà láyé wọ́n pọ̀ Jamaica náà ṣọ̀gá ní ìṣẹ́fújì àwọn tí mo lè kà lọ́gàá wọ́n ń bẹ láyé máa kà wọn mọ̀rú fún ibi. lọ́lá ní yọ̀síọ̀ máa kọ́ lọ́ládé múmú ní sunshine. sunshine ọlọ́ládé saheed ńkọ́ possible. àwọn eleganza làárẹ̀ dò ọ̀gá mi ni ẹ̀gbọ́n mi tún ni bí Jacoste náà ṣe jẹ́ ọ̀gá bóyá jẹ́ ẹ̀gbọ́n. báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ fújì. èèyàn kan wà olùdíyàn tó lè mọ̀ bóńtó náà polókọ ẹ̀ wọ́n pè ní dérántí ó ṣeré kan ní àgókò lọ́dún yẹn. bóńtó bẹ́ẹ̀ ni olórin ni òun ló jẹ́ tó lè mọ̀ ìtòrí ló ń gbé òun àtàwọn Lukman Alasin nítorí fújì náà ló ń kọ. ẹni yẹn ni ó ṣeré kan ní àgókò lọ́dún yẹn mo wá wà pàtí yẹn nígbà tí mo wà pàtí yẹn ó ń play lọ so bóyá wá ń kọrin yẹn kò tẹ́wọ̀n èèyàn lọ́rùn bọ̀ wọ́n tẹ̀mí tẹ̀lé lọ pàtí yẹn wọ́n ti máa ń bá mi fà ọ̀gbẹ́ni ó lè kọrin yìí kọ́ so wọ́n wá jẹ́ wọn tó close mọ́ ní pàtí pé àwọn náà kan bí yìí ó lè kọrin àwọn ènìyàn jù mí lọ ẹ̀mọ́ pàtó lórí wa ní break wa ní kó yẹ kí n kọrin díẹ̀ orin yẹn ni mo kọ wọ́n bá ní má fi máìkì lẹ́nu àgbo tí mo sọ ìgàn ó padà dàrú. ẹ̀yin dẹ̀ kọ́ lẹ gba níṣẹ́ wá. èmi kọ́ mo gba níṣẹ́ wá.
so láti ibẹ̀ yẹn tí mo wá kó làgbo yẹn mo já pé mo kọ̀ ọkọ̀ fún mi mic mo dẹ̀ kọrin tí àwọn èèyàn láìkẹ́ tó báyìí mo gbégbá orin yẹn nìyẹn pé máa ṣe jàre mo ìbẹ̀rẹ̀ sí gbégbá nìyẹn. láti gbà yẹn báwo lè ṣe wá kọ́ ẹgbẹ́ jọ. nígbà yẹn mọ ìmọ̀ ìsọ́ngbà yẹn onírà èèyàn pé tó ń kọrin ó padà wá díṣẹ́ ni. àwọn kan wà nídìí iṣẹ́ orin ọjọ́ nílùú àwa bá wọn bẹ professional nínú so tí wàá bá ìbá nágbó tá a bá pè wọn máa dá wa lóhùn nítorí wọn fẹ́ gbowó lọ́wọ́ wa so kì í ṣe pé bóyá lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo rí báǹdì kò jọ mo ṣeré kan ní àgọ́ òdo lọ́dún yẹn wọ́n pè ibẹ̀ yẹn ní ọdún ojú fèrè bóyá fèrè sí àbẹ̀ fèrè bí ibi sẹ́yìn wọn oògùn bí abigun ní kósáìdì. Lágòdò. Àwọn ẹbí kan ni wọ́n gbé mi láti ìlú ìgbà yẹn wọ́n lọ ṣoko àná ní pé bàbá yẹn ní ojú ẹni máa là lárí ìlú ní ìlú Ìjẹ̀jà ìwọ̀n wà kó àná lọ sí lọ́dún. ọdún yẹn ìgbà yẹn àwọn ọmọ ọ̀tá ìgboro wàhálà pọ̀ mo fẹ́ gbowó so wàhálà ṣàṣẹlẹ̀ ní wọ́n ti dé bíi 10 minutes bí wàhálà yìí ṣẹlẹ̀ nìyẹn ó kàn di wèrè wò ọ̀bọ̀ kan nílẹ̀ bóyá ó máa kó máa là ní ìtẹ̀ ẹ̀dúró wò nítorí pé gbogbo àti mò ń sọ yẹn ẹni tí tó bá ṣẹlẹ̀ àgbo eléré náà máa mú so ní ìfẹ́ kan mú mi yẹn mo èdè tó sá lọ nìyẹn mo èdè àárẹ̀ kò ní. àwọn band boys ń kọ́ lọ́jọ́ yẹn. ní kálukú máa fẹsẹ̀ fẹ́. kílẹ̀ ló ṣe bọ̀bọ̀ yẹn. mi ì tẹ́ mọ̀ bóyá ó fẹ́ kú ni ó ṣáà ti wà lẹ́lẹ̀ ẹ̀rù bóyá ó máa kú yẹn ló bè mí lẹ́rù mo sá lọ ni. bọ̀bọ̀ yẹn wá wà nílẹ̀ bá sá lọ. nílẹ̀ yẹn ni mo rí báyà. ló tẹ̀ wá sílé. wọ́n mọ̀lé ọmọ náà nígbà tá à ń sọ yìí náà tó bá ń ṣe bọ́ìsì ìgbà yẹn náà kò sọ pé mo fẹ́ sọ pé mo fẹ́ ní orúkọ ọjọ́ ẹni tó ń jẹ orúkọ yẹn gan lọ. débi pé tó bá dákọ̀ Jacoste ó jẹ́ nìyẹn gan lọ́fẹ́ rí èmi lọ́mọ àkọ́kọ́ nítorí pé àwa fìgboro kún orin tí èmi ń kọ. so èèyàn dẹ́ ń kó irin méjì bọ́nú iná tó bá fẹ́ kọrin wa kọ tó bá fẹ́ ṣègboro wa wá ṣègboro rẹ̀ kò pọ̀ sí kò ṣègboro kò tún kọrin ìgboro yẹn tèmi kó pọ̀ mọ́ ńgbà yẹn ló máa ń fa àwọn sábà bí yẹn kì í ṣe pé mo ṣe jàdíjàgan ṣẹ́rí tíyàn bá jẹun tó fẹ́ ní orúkọ ó níbi tí wọ́n gbọ́dọ̀ ti rí gbogbo àwọn nǹkan yẹn nígbà yẹn kò yé mi. ambulance lẹ́yìn máa ń lọ. bí gan-an fẹ́ ṣe carnival mi kan á lọ bẹ́ẹ̀ àwa tún fẹ́ lọ àlọ pẹ̀lú àwọn tẹ́pà fẹ́ lọ jókòó a máa lọ pẹ̀lú àwọn táwọn pé wọ́n bá ní àwọn náà fẹ́ sọ ètò ìsìnkú bíi ká sọ báyìí wọ́n sọ kọ́ pé jẹ́ ká ṣe mọ̀ pé wọ́n máa sọ pé orí ẹ̀ dàrú wọ́n náà sọ pé orí wọn dàrú wàhálà ti dé ṣe pé lágbájá kí ni mo ṣe fún ẹ tó sọ pé orí mi dàrú. so àwọn ìgboro lẹ́yìn bá ṣe ń gbà yẹn. àwọn ìgboro mò ń bá ṣe ń gbà yẹn ṣùgbọ́n ẹni tó dẹ̀ bá ṣe nǹkan yẹn ó máa affect iṣẹ́ orin. Alhaji Alao Adékúnlé wọ́n kọrin kan ní ọdún kan táìtù orin yẹn jẹ́ orí mi nínú táìtù orí mi tán kọ yẹn wọ́n kọ́ ń bẹ̀ pé ìgbà kan làwọn fi pé àwọn làwọn ń ṣe wọn àṣọ wọn kọ́ orí wọn ló ń ṣe wọn ìgbà kan làwọn fi pé èèyàn ló ń ṣe wọn àṣeyàn kọ́ orí ọ̀wọ́n ló ń ṣe wọn orí ẹni ẹlẹ́ni ò ń ṣe yìí orí ẹni ló ń ṣe nípa àwọn ìwà èèyàn àti ìrìnsí èèyàn ó máa ń fàfà sẹ́yìn fèèyàn tí wọ́n máa bí pé èèyàn kan ló ń ṣe òun. ní táìgbà yẹn àwọn nǹkan yẹn wà nǹkan tó affect music mi ṣé dandan ni kí n fẹ́ kọrin kí n lọ sọ fún àwọn kan pé n fẹ́ lọ kọrin níbì kan. bí àwọn area boys àbí. ṣùgbọ́n wọ́n dẹ̀ bẹ́ẹ̀ kò sí tó lè ṣe tó ń fàfà sẹ́yìn fèrèrè mo fi ń fún àwọn olórí ẹgbẹ́ mi lámọ̀ràn mi nítorí pé wọ́n tí nǹkan bá gbéyàn ṣubú lákàkọ́ tó bá gbé ṣubú lẹ́lẹ́kejì àìpọ́ntàn yẹn náà mọ̀ ohun tó ń ṣe. ìgbà tí wàá sálọ èkó yẹn bó lẹ lọ lẹ́kọ̀ọ́.
ibi tí mo lọ káàkiri pé mi kọ́ lẹ́kọ̀ọ́ náà mo gbọ́dọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ torí mo kọ́ nínú èbúté mẹ́ta ní kádàrà lẹ́yìn tẹ́ sákò lábẹ́òkúta tí mo ti bí pé ibi tí mo wà ń ta fẹ́ wá mú mi mẹ́ nínú sọ́ọ̀mì lébùté. kí ló ṣe nìyẹn gangan. ní ìdúró wo ohun tó ṣe tán. kí ló wá ṣe létà kí lẹ gbọ́ pé ṣe. mi ò tiẹ̀ gbọ́ mọ́ torí lọ tí mo lè kó yẹn kì í ṣe pé bóyá mo lọ mo padà bọ̀ ní ògo Ọlọ́run mo padà rí. ẹni yẹn. mo padà rí ní agbo kan ní pé ọ̀gá mi tó rán ọ̀gá mi ni a kàn lè jọ lẹ̀lù ọ̀gá ni wọ́n pẹ̀lú yẹn ní àlámúwà ìdí àrò kókó òun ló ní àdúgbò àti ṣeré yẹn mo padà rí ẹni yẹn ní agbo ẹ̀ níwọ̀n ọgbà ọdún tí ó pẹ́ sí àwọn. látọdún èlò tẹ wá fi sá lọ Èkó. mo pẹ́ lẹ́kọ̀ọ́. ṣé kò dùn jẹ̀gbá lọ ni. Èkó dùn jẹ̀gbá lọ ó dùn. kí ló dé tẹ̀ dúró síbẹ̀. mi lè dúró síbẹ̀. kí ló dé. nítorí pé ohun tó mú mi lọ tí n bá padà wọlé ibi tí wọ́n ti ń fẹ́ yàtọ̀ sí tí wọ́n fẹ́ yàn wà lẹ́kọ̀ọ́ kò dàbẹ́ kúta. irọ́ owó wà lẹ́kọ̀ọ́ náà. owó tó wà lẹ́kọ̀ọ́ Èkó ló ń gbé. ní ìdẹ̀dà gbébì kan lẹ́kọ̀ọ́ wọ́n máa ń sọ̀rọ̀ Èkó lóyún ọkùnrin pàtó Èkó náà fún mi torí mo gbé Agége ibi tí wọ́n yàn ti ní orúkọ wà náà mo gbé. mo ṣe ń kọ́. mo gbé bẹ́ẹ̀ mo sì nílé mo sì dọ̀la mi kọ́ mo ń sanwó ẹ̀mọ́ bọ̀t yàrá mi sì nítorí mo fi hàn lẹ́sìn bẹ́ẹ̀. jísìn. dọ̀la nígbà tí wọ́n pàdé gbà náà abẹ́ ti pè mí lọ́tún lọ́sì. wá sí díṣẹ́ kínní mo ṣàtàkù bọ̀ ní ọjọ́ tèmi. ẹ̀dùn ìgbà tẹ́ padà sẹ́gbà kílẹ̀ kọ́kọ́ wá ń ṣe. mo ní ṣọwọ́ lọ́wọ́ mi ì fi ṣọwọ́ mi lẹ̀ nọ́mbà bàbá mi yẹn sì lèmi náà kọ́ mi ì fi ṣọwọ́ mi lẹ̀ nígbà tó wá di pé ọ̀rẹ́ mi kan wá dé ọ̀rẹ́ mi ni ọ̀gá mi náà dẹ̀ tì mí báyìí torí ẹni tó bá jẹ́ ṣíàmà ni ọ̀gá yàn ni òun làdí yóò mọ̀ rúfu ẹlẹ́ṣin onírú. nígbà tó wá di ṣíàmà ẹgbẹ́ wọn pè á ẹni tí wà ní ṣíàmà bẹ́ẹ̀ ń lọ bẹ́ẹ̀. ẹ ṣáàjọ ìyẹn ẹgbẹ́. ibẹ̀ ni Ọlọ́run ti wá bàṣírí tí ọ̀nà tó ń ṣí díẹ̀díẹ̀ tó jẹ́ kó wọn kan mọ̀ pé mo ti padà sínú iṣẹ́ orin. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. àwọn ìrí pọ̀ àwọn ìlú kan wà lọ́nà Ayétòrò tí mo ṣeré tó pọ̀ mẹ́ adébẹ̀ àfikọrin bá a ṣe bẹ̀rù ní báyìí ọba àríṣẹ́ pa àmọ́ wọn tó wà nínú ìlú yẹn wọ́n ṣáà àríṣẹ́ pa àwọn pé kí ló ṣẹlẹ̀ wọ́n ṣáà bẹ̀ sí wá bá ifẹ̀ bí irinṣẹ́ kí ló ṣe irinṣẹ́ wọ́n ṣáà mọ̀ lọ́dọ̀ bàbá kan nígbà lọ́dọ̀ bàbá yẹn wọ́n ní pàtàkì nínú abúlé àdúgbà bí ẹ fẹ́ ká ṣe wọ́n má bínú àṣà bẹ̀ wọ́n wọ́n gbà wọ́n fẹ́ gbà wọ́n ní ká pààrọ̀ rẹ̀ ká máa lọ sí ilé wa. ilé bá bẹ̀rẹ̀. tí ilẹ̀ fi mọ́ irinṣẹ́ òwú kọ́ ara ìdí kan nìyẹn àwọn ìrí tó tún wà ní pé bá ṣe ń kórin ṣẹlẹ̀ báyìí àìbẹ̀rẹ̀ rárá àtẹ̀rẹ̀rẹ̀ náà ń gbọ́ ṣe lórí pé èèyàn kan ló yẹ kó ṣeré èèyàn kan ló padà pè ẹni tí ìta kórin iṣẹ́ lọ káwọ̀ ṣì ń bí ni. ṣe béèyàn pè yín fún òde ni bẹ́ẹ̀ni kí lè wá sọ fẹ́ nìyẹn pé ṣẹlẹ̀. kí la fẹ́ sọ fún owó náà pa kórin iṣẹ́ débẹ̀ wọ́n pé wàhálà àdúgbò ni kì í ṣàwà ẹ̀mú tó fi lè bá wa fà ní wípé tá a bá tí ṣẹ́ débẹ̀ ó dẹ̀ rí wá ń bẹ̀ irú ìgbà kan irú ìrírí kan náà wà ní Ìkìjà ìyẹn ti ṣẹlẹ̀ nígbà ayé operation wẹ́ẹ̀dì ẹ̀ àti gbére ọ̀sán àtàlẹ́ oníṣẹ́ ti fọkàn onípàá ti fọkàn pé ká má wọlé kò sí wàhálà bàbá ṣeré ọ̀tún tán bàbá mú pàtí alẹ́ ṣe wọn ọlọ́pàá ṣe
lóru nìyẹn mọ́ ìwà kó iṣẹ́ nìyẹn ẹ̀ ń pẹ̀lú iṣẹ́ tó ń kó lọ yẹn eléré ló máa sanwó iṣẹ́ tó máa fi tẹ̀lé ẹ̀ orí kòkò ní irinṣẹ́ mọ́. ọmọjọ mọ́mì ìbálẹ̀ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. mi ò ṣe rẹ́kọ̀dù. kí ló dé. gẹ́gẹ́ bí mo sọ pé mo sì gbà kó dúró mo padà sí ilé ẹ̀ lọ́wọ́ tí mo padà sí ilé ẹ̀ náà ni mo ṣe ń gbìyànjú. ó ti tó bí ọdún mélòó tẹ́ ti padà sí ilé ẹ̀ báyìí. tí mo padà sí ilé Fuji ẹ̀ ti pẹ́ kò tí lè ju bíi 3 years. èyí tẹ́ fi sílẹ̀ tó bí ọdún mélòó. ó tó. tí mo fi lẹ̀ ṣé kò ní lé bí ọdún 10 ṣá. tó ní dẹ̀ ṣì wà lára yín. gẹ́gẹ́ bí mo sọ wípé ìwọ̀n abínibí ó yàtọ̀ sí ability gẹ́gẹ́ bí mo sọ síwájú wípé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá pé mo yìí sì ń dé àárín òun ní Fuji mo yìí sì ń lórin kọ àwọn kan wà àwọn ìkú náà àìjẹjọ sáwàwò tí wọn dẹ̀ rorin ikọ̀ mọ́ láwọn tó dẹ̀ jù mí lọ náà wà wọ́n wà nílé ayé yìí tọ́jọ́ ní Fuji tí wọn dẹ̀ rorin iná ọkọ̀ mọ́ mo sọ pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá pé èmi sì wà láàárín wọn mo sì wà lórin kọ mo tún rántí orin kan sọ pé ọ̀nà téèyàn bá ń tọ̀ lójoojúmọ́ bí o bá fi sílẹ̀ adolówó ọ̀nà téèyàn bá ń tọ̀ lójoojúmọ́ bí o bá fi sílẹ̀ adọ̀lọ́ ọ̀la o ọmọ Jacoste o ti gòkè àgbà ọbọlúwa 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 kò ní jẹ́ ń já. lẹ́nu ọjọ́ mẹ́ta ìyá wọn wuyewuye tó ń ṣẹlẹ̀ nínú agboolé Fuji ká ní wọ́n fẹ́ ní kẹ́ sọ̀rọ̀ ń pa ìpìlẹ̀ rẹ̀. ibi tí irin méjì bá ti ń jà oríkò tó bá wà ń bẹ̀ ló máa jìyà. ọ̀rọ̀ ẹlẹ́fàǹtì méjì ó ṣòro kíyẹ́dìyẹ dá sí nítorí pé àwọn náà mọ ibi tó ti ń bọ̀ àwọn náà dẹ̀ mọ ibi tí wọ́n bá dé. ọ̀pọ̀ èèyàn lè sọ sí i nígbà tí wọ́n ń jà la mọ̀ tí wọ́n bá parí ìjà àní wọn. sóhun tí ó mú mi rántí nígbà tí wàhálà ṣẹlẹ̀ lágboolé orin láàrin Alhaji Saidi Akorede mọ́tòtò pẹ̀lú Alhaji Pasuma Wasiu Alabi ọ̀gá ńlá tó ṣẹlẹ̀. awuyewuye pọ̀ àwọn tó bá wọn dá sí pọ̀ nígbà tó parí ẹ̀ sọ́wọ́n tí wọ́n bá wọn dá sí nígbà yẹn tí wọ́n pè wọ́n jókòó láti parí ẹ̀. wọ́n pè wọ́n síbẹ̀ láti parí ẹ̀. àwọn náà ti wá wà láti bíi 5 and 6 wọ́n tiẹ̀ ti lẹ̀pọ̀ ní kì í ṣe 5 and 6 gọ́ọ̀mù. àwọn tó wá sọ sí nígbà yẹn ṣé ló fẹ́ fojú sí báyìí. ni mo sọ nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ orin mo náà gà pọ̀. ní owó tí mo parí lóbi tẹ́lẹ̀ méjì bá ti jà orí kò bẹ̀. mo mọ ohun tọ́pọ̀lọpọ̀ mọ Òṣùpá mo mọ gbogbo tó jẹ́ tuntun pátá nínú Fuji wa mo mọ nǹkan tó jẹ́ pohùn àtijọ́ ni mo máa nà bí Pàṣọ nínú olórin Fuji o mo máa nà bí Òṣùpá sáré dán pápá ọba mo bá bá sídó ọba aláṣàkáṣà òun mo máa nà bí Bàrúsátì kọlọmbà àrífọ̀rùnkẹ́ wọn àwọn tó jáde látara àwọn sàbẹ ni ìmísí ànábì ò ṣe fi wé ti sàwábà ẹ má fi mí sí Jésù ọmọlẹ́yìn ẹ̀ tó tẹ̀lé. ọlọ́gbọ́n mo ti ná ọ̀gá ni ọ̀gá ni lówelówe ni wọ́n máa ń lù ládùúgbò. ọlọ́gbọ́n ló ń jò. ọlọ́gbọ́n ló dẹ̀ ń jò. ọ̀gá pòwe ni fẹ́ni tó bá dẹ̀ yìí ló ní láti sọ sí i. ẹni mú bàtàn dárúkọ yẹn wọ́n bẹ̀rẹ̀ orúkọ yẹn látòrí Pàṣọ dárúkọ ara dárúkọ Sele wọ́n wá dárúkọ wọ́n wá parapà fi kankan ẹ̀ǹdì ẹ̀ pé àwọn tó jẹ́ látara Bàrúsátì sàábé kan ni wọ́n
ara sàbẹ tí wọ́n sọ wọ́n ti dárúkọ Alhaji Wasiu Ayinde wọ́n ti kà wọ́n ní mo mọ tó jẹ́ tuntun wọ́n ti kàrà wọn kún yẹn sàbẹ tó lọ látara Ayinde Barrister wọn lọ Wasiu Ayinde ẹ bá àwọn life kan wà tí Alhaji Ṣẹ̀fẹ̀ ti Kabiru wọ́n ṣe ṣókan ní Paramount 20 years Alhaji Ṣẹ̀fẹ̀ Àlàó sọ pé ṣé àṣọ máa fowó kan mẹ́kà ọ̀ láì fún ìlànà wọ́n sọ pé wọ́n sọ fàlàjì pé owó kẹ̀ dání ìwọ náà láti wá padà sọ fún wọn pé owó wà lẹ́kọ̀ọ́ Alhaji Ṣẹ̀fẹ̀ sọ pé owó wà lẹ́kọ̀ọ́ pé tó pé owó pọ̀ Alhaji Wasiu Ayinde àṣọ wá padà sọ fún wọn wípé àwọn pọ̀ gan lẹ́kọ̀ọ́ eré pọ̀ Lẹ́gbà eré tó wà Lẹ́gbà ìwọ lọ̀gá wọn ìtọ́ wà lẹ́kọ̀ọ́ wọn ń já mọ́ra wọn ni wọ́n fi yẹn ṣe kánkọ́ọ̀sì èkó ni. ok ní Saheed Òṣùpá ṣe wọ́n fi yẹn ṣe yẹn. torí tí ó bá jẹ́ kánkọ́ọ̀sì wọ́n gbọ́dọ̀ dárúkọ Alhaji. kò easy kéèyàn kan náà di olórí oko gbogbo ibì kan tá a bá ní kárò ànábì Alhaji. ká gbà pé ohun tí Saheed Òṣùpá sọ yìí kákọ́ọ̀sì èkó ni tẹ bá tán yín wá ṣẹlẹ̀ Yazid iṣẹ́ Fuji. tí n bá tún wá máa yà. ẹ láìkẹ́ ẹ̀ gan. mo láìkí ẹ bọ̀ ṣe rí mo sọ síwájú náà pé mo jórúkọ Jacoste kárẹ̀ ní bálà mo dẹ̀ nígbàgbọ́ pé ohun tí wọ́n bá ń tẹra mọ́ tó bá yá tó bá ń kanlẹ̀kùn tó ń kàn ní ojoojúmọ́ nígbà bẹ́ẹ̀ tó bá ní tó tilẹ̀kùn yẹn tó wà nílé àwò pé jẹ́ ń ṣílẹ̀kùn yìí so mo nígbàgbọ́ máa dà ní látara nǹkan tí irú iṣẹ́ tí ẹ̀yin náà gbé sọ́wọ́ torí mọ̀ pé ohun tí mò ń ṣe èèyàn tó máa wò pọ̀ àwọn èèyàn kan dẹ̀ wà wọn kà mí lórí mọ́tò wọn rí mi mọ́ wọ́n dẹ̀ jẹ́ fáǹsì mi wọ́n bá wo kí wọ́n pe so Muyideen ṣe nǹkan rẹ̀. Muyideen ṣe nǹkan rẹ̀. ọmọ kan wà lábẹ́kúta náà tó mọ̀ pé mo ṣe nǹkan. ẹ bọ̀ fún nípa ti rẹ́kọ̀dù náà ṣé ààyè tí ò sí ní ìjẹ́ ṣe rẹ́kọ̀dù ni àbí kò forin ńlẹ̀. nígbé báyìí ń wò báyìí olùrànwọ́ ni ò sí. ká nípa ara ẹnìkan sìn tó ní òkè lórí mo ṣe program fún bọ̀dà Tájù lẹ́nujọ́ mẹ́ta yìí Prelude ẹnìkan wo orú ètò yẹn ó gbé wọn wọ studio bàbá ọmọjọ dáàdì náà ó ṣeé ṣe kára àwọn kan náà sí náà fún àtàn wò ó ṣorin wà orin wà. ẹ fààyàn ní tẹlifóònù nọ́mbà yín sà tán lè pè é sí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pé. gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ mi ní ọkùnrin lóbìnrin káàkiri àgbáyé lágbàlagbà lónílé lálejò káàkiri àgbáyé ní ọmọ yín náà rèé olólùfẹ́ Muyideen Akànmú Akínsànyà ọmọdé ọmọ mi Jacoste gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí ní olórin mo ṣe ń gbégbá orin mo dẹ̀ ṣe ń kọ́ pàápàá gan ní ọwọ́ tí mo wà yìí gan ní Abẹ́òkúta South lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ṣe fọ̀rọ̀ rọ nítorí pé mi ni financial secretary ẹgbẹ́ onífújì ní Abẹ́òkúta South tí ẹ bá fẹ́ rí mi WhatsApp number mi òun ni mo fẹ́ fi sílẹ̀ torí àṣemọ̀ ẹlẹ́mìí lè sọ pé òun ò lè pè tòun lè sọ lórí WhatsApp number mi ni 080 38 12 7158 ní ẹ̀ẹ̀kan sí nọ́mbà mi 080 38 12 7158 nọ́mbà tí mo fún yín yẹn pa kan ló máa gbé èmi ni máa gbé fúnra mi. so ọ̀dọ̀ Saheed Òṣùpá yẹn kákọ́ọ̀sì ni. èkó kákọ́ọ̀sì gbogbo ẹni máa fi sọ nípa ànábì gbogbo ẹni máa sọ pé ànábì Alhaji Ṣẹ̀fẹ̀ Àlàó Adékúnlé. but ọ̀dọ̀ Saheed Òṣùpá yìí. èkó kákọ́ọ̀sì ìnáwó gbọ́dọ̀ dárúkọ Alhaji Ṣẹ̀fẹ̀ Àlàó Adékúnlé.
ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.